ẹ̀yin náà wá fetí ara yín gbọ́ ẹ̀yin alákatakítí òfò ẹ̀yin ẹlẹ́sìn alákatakítí tẹ̀ ń dalẹ̀ Yorùbá rú ẹ̀yin náà wá fetí ara yín gbọ́ àtàtọ̀ pé àwọn bàbá yìí ní sí wọn tí à ń ṣẹ́gbẹ́ orí yín àwọn bàbá yìí sàti bá àwọn bàbá tí wọn àtàwọn bàbá ńlá bàbá yín wọ́n ti bá wọn lò gbà níta ń sọ fún yín nìyẹn tẹ́ ẹ torí owó Saudi tẹ̀ ń gbà tẹ̀ ń dalẹ̀ Yorùbá rú tẹ̀ ń dalẹ̀ wa láàmú ẹ rí i pé lórí burúkú ló pọ̀ jù nínú ẹ̀yin tẹ̀ ń ṣe ìsìláàmù tẹ̀ ń dalẹ̀ wa rú tẹ̀ jálá katakítí ni òkè ṣe gbogbo àwọn tó ń ṣe ìsìláàmù àwọn èèyàn gidi wà ní ìsìláàmù èmi náà láwọn ẹbí ní ìsìláàmù kì í ṣe irú àwọn ìsìláàmù olórí burúkú tí yín tẹ́ gbé dání apààyàn Boko Haram yín tó jẹ́ pé gbogbo ẹ̀sìn tẹ́yìn rí kà nínú ẹ̀sìn tí yóò dúró kẹ́ ẹ pààyàn lọ ẹ wá gbọ́ ẹ máa kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe ẹ máa kọ̀ndẹ́mù kan àwọn bàbá wa ẹ̀yin olórí burúkú ọmọ ìrankíran yìí àmọ́ bí táwọn ìran yín ti wá bóyá Mali ni bóyá Somalia ni bóyá Chad lẹ ti wá àmọ́ bí tẹ́ ẹ ti wá tọ́ntọ́ káwọn ìyá yín tó wá bìbìkúbì sínú ayé wọ́n bìbìkúbì sínú ayé tẹ́ wá ń da afẹ́fẹ́ láàmú ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá àlùbáríkà yìí àwọn bàbá dáadáa àwọn nǹkan tó ń pè ní wáàsí nìyí kì í ṣe wáàsí ẹ ń bá kọ́kọ́ kírun ẹ pa mọ káwọn ọmọ ilé kí ó bọ́ sí yìnbọn wọ́n ṣe ń súùtì súùtì àwọn wèrè ẹ wá gbọ́ wáàsí gidi àwọn wáàsí tá a fẹ́ mọ gbọ́ lórí ayélujára ni irú àwọn ọ̀rọ̀ àwọn bàbá báyìí la fẹ́ máa gbọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yin lórí burúkú ọmọ ìrankíran yìí ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin ọmọ lásán ìkejì ajá yìí kì í ṣe ọ̀rọ̀ tí yín la fẹ́ máa gbọ́ èyí jẹ́ gbọ́dọ̀ kúnlẹ̀ kí ayé ẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ kí bàbá yín ẹ̀ ń bá ti ṣe ẹbọ ẹ lọ pa ni ẹ̀ ní ò bá ti sin Muhammadu ẹ sá lọ pa ni mọ̀ yàtọ̀ nínú Kùránì àti tẹ́ ẹ gbé dá inú Ọlọ́run àti tẹ́ ẹ gbé dání ẹ̀yin òpònú amúmúmúrawé ẹ jẹ́ á gbọ́ jàre ó yá ẹ jẹ́ á gbọ́ wáàsí gidi wáàsí àlùbáríkà ó yá jàre. gbogbo ẹni ó bá jẹ́ Súfí ó gbọ́dọ̀ mọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìsìlámù gbọ́dọ̀ yí ọ kìrìsìtẹ́nì gbọ́dọ̀ yí ọ ìṣẹ̀ṣe gbọ́dọ̀ yí ọ tóun ló dúró ní mẹ́tẹ̀ẹ̀ta kí ló fà á kí ìsìlámù tó dé kí kìrìsìtẹ́nì tó dé àwọn olódìskọ́fà pé Ọlọ́run Olúwa Olódùmarè àwọn olódìskọ́fà orúkọ Ọlọ́run yẹn tí ìsìlámù ni torí pé kò tí ì dé tí kìrìsìtẹ́nì ni kò tí ì dé àwọn oníṣẹ̀ṣe ló dìskọ́fà nígbà tí ìsìlámù dé sáà parẹ́ nígbà kìrìsìtẹ́nì dé sáà parẹ́ àwa pé orúkọ yẹn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwa ìsìlámù amú Ọlọ́run àwọn kìrìsìtẹ́nì wọ́n mú Olúwa àwọn bàbá wa àwọn mú Olódùmarè nítorí pé gbogbo ẹni tó ní odù Ifá ni wọ́n papọ̀ pé ẹni tó ní gbogbo odù Ifá ni Olódùmarè. tó pé tàbá mọ Ọlọ́run látara mẹ́tẹ̀ẹ̀ta yìí a lè gbádùn àwọn bàbá wa àwọn ní ké sọ́lọ́run kó tó di pé ìsìlámù dé wọ́n ní èkíní rẹ ni o èkejì ni o ẹ̀kẹta ni o Ọlọ́run wọ́n wà dáhùn nígbà odórí kìrìsìtẹ́nì àwọn náà nítò àwọn náà ní ṣe tiwọn àwọn náà ṣe ní mẹ́ta ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mọ́ ta ní bẹnu bàbá ta ní bẹnu ọmọ ta ní bẹnu ẹ̀mí mọ́ ìṣòro ní bẹ́ẹ̀ náà nígbà odódò àwa mùsùlùmí Ọlọ́run ní ìwà ànábì náà wọn náà ó dà tẹ̀sùbá àti ẹ̀ náà sọ́nà mẹ́ta subhanallah walhamdulillah Allahu akbar gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run fi indicate pé ta ló ní àná ta ló lè ní ta ni ó tún lọ́la ebe mi nìkan náà ìjọ tí èèyàn bá tí ìmọ̀ láìláìlà láwùtú ọgbọ́dọ̀ tún Kùránì o wàláì kò lè yé bí tí ìbá ṣe Súfí tó bá lọ́fẹ́ tún Kùránì wọ́n máa wù ẹ́ báyìí nígbà torí pé ẹṣin inú ìwé kìí ta inú ìwé lọ́fẹ́ máa wù àwọn Súfí máa wù ẹ̀mí ni wọ̀yá sí àdúnà